ẹ gbọ́ kò sẹ́ni tó lè fún ni bí ó ṣe rẹ ọlọ́run ọba kò sẹ́ni tó lè fún ni bí ó ṣe rẹ ọlọ́run àníká fún ni ká tún gbà ṣe bọ́wọ́ ẹ ló wà kò sẹ́ni tó lè fún ni bí ó ṣe rẹ ọlọ́run. Èmi ọmọ yín náà ni ọ̀rẹ́ yín Evangelist Adéfáyọ̀ Wálẹ̀sìn mo ń ṣe lẹ́yìn nítorí bàbá mi tá a jó ní sábàbí ara wa tá a jó nípàdé ara wa ìyẹn lóde ìyá wa Bùkọ́lá tí wọ́n ń ṣe ìgbéyàwó lọ́jọ́ ìní bàbá rí mi èmi náà rí wọn wá ní Adéfá mo ní bàbá wọn ní tó akúkó lè dà wàmẹ̀wàmẹ̀ nìkọ̀ọ̀kan wa kò ní dẹni tí ò sí níbẹ̀ mọ́ gbogbo ń tẹ̀yàn bá ń ṣe nínú ayé kọ́ máa rántí pé kó tó di pọ́lọ̀ ń béèrè lọ́wọ́ ẹ̀dá ènìyàn náà padà béèrè lọ́wọ́ ara rẹ̀ torí pé lọ́jọ́ òní tí bàbá tá a sálábà pàdé ara wa tó bá jẹ́ pé bàbá bá ń bẹnu ẹni tí ń ṣe tí ọ̀dà ni á ní bàbá aláburú yìí ni. á ní bàbá aláburú yìí ni káwá ní irú àwa náà bá ń bẹnu ẹni tó jẹ́ pé ń ṣe ohun àmépèsọ ni wọ́n ní ọmọ burúkú yìí rè kí aláwọ̀ á ṣe lójú agbó ń bí ṣùgbọ́n tọ̀ adúpẹ́ fọlọ́dúnmọ̀rì pé kò rí bẹ́ẹ̀ bàbá mi fúnra wọn ni wọ́n á dárúkọ wọn mo mọ̀ pé bí n tí ì dárúkọ wọn gan ẹ ti morúkọ wọn ṣùgbọ́n àwọn àgbàlagbà bọ̀ wọ́n ní ẹnu oníkàn ńlá tí gbọ́ pọ̀n báyìí èyí ni màá ṣe jẹ́ kí bàbá wa kí wọ́n bá ní dárúkọ wọn fúnlé lẹ́yìn ìyẹn ṣe wá rí eré tí ń bẹ nínú kéèyàn jọ bára èèyàn pàdé àti ojú téèyàn ó fi máa wòra èèyàn ni mo fẹ́ kí bàbá ṣàlàyé nípa rẹ̀ ìyẹn ló jẹ́ kí n mú ìlànà ti orin ìlànà wọn tẹ̀sìn wọn gẹ́gẹ́ bí ìmáàmù tilẹ̀ káàárọ̀ oòjíire nílẹ̀ Yorùbá ló jẹ́ kí n mú wọlé àtúwábà fẹ́ni kọ̀ọ̀kan wa láṣẹ Èdùmàrè kábíyèsí bàbá mi. adúpẹ́ fún Ọlọ́run adúpẹ́ fún Elédùmarè ọba tó dá ayé àtọ̀run orúkọ mi ni Sheikh Abdulrahim Àdúrà Nígbà Chief Imam Yorùbá land in Nigeria African Muslim leader ní òní ní 26 April ní ọjọ́ Friday a wà nílùú Ìbàdàn ní Genesis Hall ní Mọ̀lété ní challenge adúpẹ́ fọ́lọ́run lérí wedding Yèyé Oge fún Ondo State Bùkọ́lá Ẹniọlá tí ọkọ rẹ̀ wà ní ìlú òyìnbó tó ọkọ rẹ̀ sì jẹ́ nínú àwọn pàtàkì nínú àwọn tó ń ṣe Yorùbá nation ní diaspora ìdí rẹ̀ tó ní mo fi wá síbí ní òní mo wá pàdé gbogbo àwọn ọmọ ìyá mi ọ̀pọ̀lọpọ̀ ọba náà ló wà níjòkó ọ̀pọ̀lọpọ̀ àwọn olóyè ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ńláńlá náà láti wà látàárọ̀ adúpẹ́ fọ́lọ́run ọba ní òní pẹ̀lú gbogbo bí ìrìn àjò òní ṣe rí tí mo fẹ́ fàyè mẹ́ ni pé ọ̀nà wo la lè fi gbélẹ̀ Yorùbá lárugẹ ọ̀nà wo la lè fi gbélẹ̀ Yorùbá gòkè ọ̀nà wo la lè fi gbélẹ̀ Yorùbá tẹ́ pé ilẹ̀ Yorùbá mọ̀ lọ síwájú òun náà ní nǹkan tá a bá ní kápánlé kí la nílẹ̀ Yorùbá Yorùbá culture is a sea that can never dry it's a symbol of peace and wisdom àṣà Yorùbá ó jẹ́ pàtàkì fún gbogbo ọmọ Yorùbá ká mú àṣà wa lọ́kùnkúndùn kí ni àṣà wa tí wọ́n fi ń dá ọmọ Yorùbá mọ̀ àkọ́kọ́ náà ni olórí kí là ń pè lórí òun náà ni ọba ìlú tá a bá wá jẹ ọba ìlú kan nílẹ̀ Yorùbá lónìí a ní 972 ọba aládé tí ń bẹ ní ilẹ̀ Yorùbá ní Ọ̀ṣun state a ní 85 ní Kwara state a ní 114 ní Ọ̀yọ́ state a ní 69 pàṣẹ wa ní Lẹ́kọ̀ọ́ lónìí a ní káàkiri gbogbo ẹ̀ wá jẹ́ 972 ọba aládé àpẹẹrẹ wo la fi máa ń dá ọba mọ̀ òun náà ní adé àti ìlẹ̀kẹ̀lẹ̀ ní ọrùn àti ní ọwọ́ adé yìí olóńjúwe fún wa ní èdè Arabic pé alimusa wamati àdátù mọlúkọlá àfíríkìyà adé ìlànà fi ń dá àwọn ọba ilẹ̀ Áfíríkà mọ̀ ẹ̀rí pé gba àwọn ànábì Ọlọ́run tó ti lọ Ọlọ́run pe àwọn kọ̀ọ̀kan náà ní king ẹ̀rí pé wọ́n ní King Solomon ọba aládé wọ́n pe ànábì Ọlọ́run ní o ìbẹ̀rù Kùránì o King Solomon ọba aládé ni wọ́n pe king náà pé wọ́n sọ pé emir wọ́n sọ pé sultan so king náà pé ọba aládé ni wọ́n pe bẹ́ẹ̀ ni la ní King Yusuf múlíkùlù Yusuf ànábì Yusuf náà jẹ́ ọba aládé ni so gbogbo ọba tí ń bẹ nílẹ̀ Yorùbá a kí wọn o so àṣà wa nílẹ̀ Yorùbá kọ́ mọ́jọ kan parẹ́ bá a ṣe ń gbé nílẹ̀ Yorùbá pẹ̀lú àwọn lọ́balọ́ba tá a fi ń tò tí fi ń jẹ́sẹ̀ẹ́sẹ̀ òun náà ní ká máa bá lọ so Yorùbá culture is a sea that can never dry so tí mo fẹ́ sọ nù. ẹ ṣe bàbá mi ẹ wo kó tó di pé bàbá ọ lọ ẹ rí i pé bàbá sọ ti ń jẹ́ pàtàkì ọba pàtàkì ẹnìkọ̀ọ̀kan wa àfi kó ní kálukú kọ́ mọ tó gbé dání torí pé gbogbo ohun tá a gbé dání ìgbédání wa tá a bá ti mọ pàtàkì rẹ̀ kò ní jẹ́ ká ṣe bí òtítọ́ bàbá ibì kan bẹ tí mo fẹ́ kẹ́ mẹ́nu bà lẹ́nìí pẹ̀lú bí náà wo tòní bó ṣe fẹjú tó ọ̀pọ̀lọpọ̀ lọ́ba ẹni ń bẹ ǹjẹ́ mọ̀ pé a rí àwọn ọba míì tí ń sọ pé ẹ kó mẹ́jẹ́ kémi náà ya
ẹ jẹ́ ń ya fọ́tò yìí mo wá wò pé odidi ọba ṣé àìmọye ara ẹni ní mú ní ṣe bẹ́ẹ̀ ni àbí àìgbọ́n tó àbí bàbá o ìrìn àjò tó bá rí báyìí kí ni tẹ́ ẹ lè rí sọ sí kábíyèsí bàbá mi. ṣe rí olórí gbogbo ọba ilẹ̀ Yorùbá tí í ṣe Ọ̀nẹ́rìṣà òun ni a bá wọn sọ̀rọ̀ iṣẹ́ ń bẹ lọ́wọ́ wọn tó ṣe o iṣẹ́ tó sì ṣe iṣẹ́ tó lágbára ni láti máa ṣèpàdé pẹ̀lú gbogbo ọba tí ń bẹ ní state kọ̀ọ̀kan tí ń bẹ ní local government kọ̀ọ̀kan kó máa pè wọ́n ṣàkíyèsí wípé ipò ọba kìí ṣe pé ẹni tá à ń rí fún ẹni tó bá rí ọba ìlú fún ó ti ṣe ìgbélé ìdílé ó ti ṣe ìgbélé ìran rẹ̀ ẹ mọ̀ wọ àwọn ọmọ dáadáa tí máa ń bú àwọn ọba lórí Facebook tí wọ́n máa sọ pé ọba kan tó máa sọ̀rọ̀ lórí àwọn ọba ẹ rí i pé gbogbo àwọn ìyẹn ọ̀rọ̀ wọn ń dàrú ni ẹ tó bá fẹ́ kí ọ̀rọ̀ tòun tó tí ó máa dán láwọ̀ bí mi ṣe ń dán láwọ̀ tí ó sì máa gbélú pẹ̀lú ìfọ̀kànbalẹ̀ tí ò ní máa sá lọ kọ́ mọ́ fẹnu yẹ̀yẹ́ ọba o ẹni tó bá ti fẹnu yẹ̀yẹ́ ọba kò ní gbélú yìí o yóò sá lọ nítorí pé eré aládé tó jòkólé àga àjòkó tó jòkólé àti ìlú tó ń jọba lé lórí alálẹ̀ ìlú òbí so gbogbo ẹ̀yin lọ́ba náà ẹ̀jẹ̀ apara wa lé ẹ má jẹ́ ká lọ síbi èdè tó mọ̀ fi tàbùkù wa ẹ má jẹ́ ká lọ síbi òde àbùkù ẹ má jẹ́ ká lọ síbi tí a mọ̀ fi yẹ̀yẹ́ wa torí pé mò ń wo àwọn kankan jò ní wọ́n bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀ sí ọba Elégùṣì lẹ́kọ̀ọ́ odò ọba Elégùṣì ọba first class ní Lagos State sotese lábẹ́ chairman wọn ọba Rilwan Akeolu sotese sọ ọba Elégùṣì sọ gbogbo wọn tó ń sọ̀rọ̀ sọba Elégùṣì ní pé ẹ̀yin ọmọ mídíà tẹ́ ẹ̀ mọ tẹ́ ẹ jẹ́ ọmọ asa tẹ́ ẹ̀ níran tẹ́pẹ́ adélu yín ga béèrè pé ta ni ìran bàbá rẹ̀ tó bàbá rẹ̀ ṣe akọ́dà ọba kì í tẹ̀ ṣe balógun kì í ṣe asípa kì í ṣọ̀dọ̀fin kì í ṣe fáró ẹ̀ka bọ́sẹ̀ níbi social media ẹ kàn bú ọba Elégùṣì ẹ ń bú ọba ilẹ̀ ẹ ń bú ọdún Ifẹ̀ ẹ ń bú ọba Aláàfin Ọ̀yọ́ bú ilé kílédé àtẹ̀sánkẹ̀lì ni ṣé ni yóò pé ni àbẹ̀sẹ̀ níjọ́ lẹ gbọ́ àwọn ọba ilẹ̀ Haúsá tí wọ́n bú ọba Sókótó níjọ́ lẹ gbọ́ àwọn ilẹ̀ Yíbò tán bú ọba ilẹ̀ Yíbò àfi kẹ́ ẹ mọ fọba títà látòní lọ gbogbo ẹni tó bá ti ń rí ọba fún àwa táwọn dáṣẹ̀ rí àfọ̀nì ní agbára Ọlọ́run with the leadership of chief mom gbogbo ilẹ̀ Yorùbá gbogbo ẹni tó bá rí ọba fún ilẹ̀ Yorùbá máa dáṣẹ̀ rí àfọ̀n kì í ṣe rí àpé kálọ̀ tí mọ́lé o kìí ṣe sẹ̀rí àkẹ́lẹ́kẹ́ yóò mọ gbélówó rẹ ni torí tágbà fi ń jẹ́ ẹ̀kọ́ abẹ́wé lọ́wọ́ á dá sẹ̀rí àbò tó mọ̀ pé ayé pé méjì so bó ṣe rí nu yẹn. bàbá mi kábíyèsí bàbá ilẹ̀ ti gbọ́ yẹn gbogbo ẹ̀yin onísọkúsọ ẹ̀yin aláwàwí ọ̀rọ̀ onítì ìtọ́rọ̀ tá a máa fi ọba kọ́rọ̀ sọ ọba ò sí nínú tẹ́nìyàn fi kọ́rọ̀ sọ iná ilẹ̀ ti gbọ́ lẹ́nu bàbá wa eléyìí tí wọ́n ń sọ yìí bẹ́nìyàn ọba máa ń tẹ́nìyàn sọ ẹ̀jẹ̀ adákẹ́ ẹ̀ṣẹ̀ ò sí nínú kẹ́nìyàn ó ṣàtúnṣe ọ̀rọ̀ tàbí ìṣe téèyàn bá ṣe pé bàbá èyí tẹ́ ẹ ṣe kì í ṣe báyìí lèèyàn fẹ́ ṣe kì í wá sọ̀nà èébú kì í sọ̀nà àbùkù kì í sọ̀nà ẹ̀tẹ́ lèèyàn ò fi wá máa sọ àkíyèsí fúrú ọba tàbí ẹni pàtàkì bẹ́ẹ̀ gbogbo ẹ̀dá tí bá ń ṣe bẹ́ẹ̀ tí bá ń ṣe léyìí ẹ má jẹ́ ká ṣe bẹ́ẹ̀ bàbá kó tó di pa máa lọ ẹ dákun a rí nú àwọn èèyàn wa ẹ̀gbọ́n wa ọ̀jọ̀gbọ́n wa ọ̀gá wa bàbá wa àti gbogbo ń tá a tó lè pè wọ́n wá ń ṣe ọ̀rọ̀ ń bì kan ọ̀rọ̀ ni wọ́n ń bá àwọn èèyàn sọ ní wọ́n á ní kí ní ń jálálẹ̀ pé kò sí ti ń jálálẹ̀ ẹ dákun bàbá o ẹ̀yin gẹ́gẹ́ bí ọ̀jọ̀gbọ́n bí onímọ̀ bí pàtàkì tọ́lọ́ mọ̀ ìyàtọ̀ fún torí pé àwọn ẹ̀dá kan ń bẹ níwájú Ọlọ́run wọ́n bàbàrà ṣùgbọ́n ní àwọn èèyàn míì náà sì mẹ́tọ́ pé níwájú ayé níwájú àwọn èèyàn àwọn ènìyàn náà bàbàrà ọ̀pọ̀ tí wọ́n bàbàrà níwájú àwọn èèyàn ni wọ́n á ṣe báwọn bàbàrà níwájú Ọlọ́run bàbá gẹ́gẹ́ bí ẹ̀yin tẹ́ bàbàrà wájú Ọlọ́run ǹjẹ́ ń ti ń di alálẹ̀ ṣé n tó ṣe é fẹnu yẹpẹrẹ ni àbí ń tọ́jẹ́ pé ayé ọ̀wọ̀ ń bẹ fún wọn láti ṣàlàyé. ẹ̀ṣẹ́ rí mo ti sọ̀rọ̀ kan bí ọdún mẹ́ta ń sìn fún gbogbo ọmọ àgbáyé pé ètò Ọlọ́run gbé kalẹ̀ ní Quran àti Bible àti inú ẹsẹ̀ ìṣẹ̀ṣe ó kọ́ wa lẹ́kọ̀ọ́ ni wà látẹ̀síbò lẹ́sìn ní ìyẹ̀dí wúmíndún ní láì má ta sí ẹni tí ó bá ti bú ẹ̀sìn rẹ̀ ẹ tó bá fẹ́ mọ̀ páyé ń bẹ níjọ́ àná ẹ máa gbọ́ Benjamin Adékúnlé l'Ógbómọ̀ṣọ́ sọdọ́sìn tí wọ́n bá lọ sójú ogun pẹ̀lú General Ọbásanjọ́ General Ààrẹ Akínríadé tí wọ́n bá fún un níbọn á kú lójú àwọn èèyàn wọ́n wá fi ọ̀bẹ wọn fi gé sí méjì nígbà tí ètò wákàtí kan tó sọ jí nǹkan ìṣẹ̀ǹbáyé ń bẹ o ẹ má jẹ́ ká fi ẹ̀sìn ba nǹkan tó bá yẹ nígbà tó ń rọ àwọn bandit dé nílẹ̀ Yorùbá àwọn tó ń jiyàn gbé Yorùbá àáfàá mélòó ló jáde lèmi ṣe jáde èmi mò ń jáde lọ sí Oǹdó nígbà tí wọ́n pa gbogbo àwọn ọmọ Yorùbá lé Oǹdó èèyàn 72 ni wọ́n pa ní church Akérèdọ́lù gómìnà Oǹdó state tó kú àjọ wà nínú ibi tá a ti fẹ́ sin wọ́n ni so mo tún lọ sí Ìgàngán nígbà tí wọ́n pa ọmọ ìyá wa mo lọ sí Ìbàràpá mo lọ káàkiri mo lọ s'Ógbómọ̀ṣọ́ àáfàá mélòó ló jáde wípé a fẹ́ jáde nígbà tí wọ́n fi pa ọ̀rọ̀ nǹkan mìíràn wọ́n máa sọ à ń sọ̀rọ̀ àlìkálí wọ́n máa sọ̀rọ̀ àlìkíámọ̀
so díẹ̀ sí so ẹ̀kálí wọ́n máa sọ̀rọ̀ àlìkíámọ̀ à ń sọ̀rọ̀ pé bó láyé wọ́n sì fẹ́ tòrò ẹ̀ wọ́n ń gbé ọ̀rọ̀ wa tá àti ìdé ẹ jẹ́ kákọ́ wọ́ ọ̀rọ̀ báwo láyé wọ́n ṣètò tí kidnap ò ní kidnap àmọ́ a máa jà sẹ́nìkan ẹnìkan ni mufuti ẹnìkan ni èsè mufuti ẹnìkan gbogbo kí ni ṣe wọ́n sì ń jí yín pé kò sábà kankan tó lè jáde torí pé wọ́n yé ṣe èèyàn tó ń lè sọ òdodo rọ̀ wọ́n kàn máa ń sọ̀rọ̀ lórí mídíà nìbọn tó bá ti kẹ́ pé ọ̀yẹ́ ẹja lọ fèsì Boko Haram ẹja lọ fèsì mìtàsẹ́rì wọ́n họ bẹ́ẹ̀ mi ṣe wà nísìnyí ìlú Ìbàdàn mo wà lónìí orí 26 ní April màá gbéra ní aago 10 alẹ́ mò ń lọ lọ́rin nù títí aago kan òru olè olóòdè mi lọ́nà so olè olóòdè mi lọ́nà sórí pé mo súnmọ́ lọ́ọ̀jẹ̀ yín lọ nìí so bọ̀tẹ́ yín ẹ̀ sàpamọ́ sábẹ́lé ẹ̀ kẹ́ mọ̀ sọ̀rọ̀ lórí mídíà ẹ̀ lè jáde báwọn ṣe jáde so látara bẹ́ẹ̀ ẹni tó bá ń ta orísun rẹ̀ tó ń ṣe pé fi orísun rẹ̀ ṣe yẹ̀yẹ́ ó ṣègùn fún gbogbo ìdílé ẹ̀ ló sì ṣe ìrùbá ọmọdọ́mọ ẹ̀ á dẹ̀ parẹ́ gbẹ̀yìn ni kò tó báyìí. tọ́ ilẹ̀ ti gbọ́ yìí gbogbo ẹ̀yin ọ̀jọ̀gbọ́n lápè yín gbà tá a bá fẹ́ pọ́n yín lé tá a bá fẹ́ lòdì àbùkù amọ́ tá a lè sọ bàbá ní à ń sọ̀rọ̀ àlìkálí àbí bàbá yẹn dákọ̀ àlìkálí ni pé àlìkálí ìgbé ayé wa pé bó láyé wa ṣe fẹ́ tòrò láti Ìlọrin ká gbéra pa ń lè kó kọ́mọ̀ sí pẹ́ẹ́nì kó jì wá lọ́nà bó ní pé a ṣe fẹ́ rìnrìn ayé wa tẹ́bi ò ní pa wá bó la ṣe fẹ́ lọ sí oko ẹ̀yin wá ń sọ̀rọ̀ àlìkíámọ̀ táyé dé táàtì ìdè táàsì tí múra àwọn ilé ayé la wà o à ń sọ̀rọ̀ àlìkálí àárọ̀ ní ta fẹ́ gbé à ń sọ̀rọ̀ àlìkíámọ̀ àárọ̀ lèmi wà ń tèmi o wípé ẹ̀ka bá wá dọ̀rọ̀ àlìjẹ́nà kan wá wà ẹ̀yin tó bá ń kírun àníkà kọ́kọ́ gbé aláyé táwọn wà ibo la ṣe fẹ́ gbé bẹ̀ lọ bùkọ́lá mo pààyàn wọ́n pààyàn ṣọ́ọ̀ṣì wọ́n pààyàn mọ́sálásí ẹ̀ wá sọ̀rọ̀ àlìkíámọ̀ ẹ̀já wọ́n náà bó ayé wọ́n sì kọ́kọ́ tòrò tá a pèrè àwọn àjọ gbogbo tí ń jẹ́ oníṣẹ̀sí ilẹ̀ Yorùbá ẹ kó gbogbo agbára yín jọ bó láti fi ran ilẹ̀ Yorùbá lọ́wọ́ ẹ̀yin kírísítẹ́nì ilẹ̀ Yorùbá ẹ kó gbogbo bíbélì jọ bó láti fi ran ẹ̀yin mùsùlùmí ilẹ̀ Yorùbá ẹ kó Kùránì jọ bó láti fi ran ilẹ̀ Yorùbá lọ́wọ́ tó tí àlàáfíà ò fi dé bá wa táwọn fi kírun táwọn chọ́ọ̀chì táwọn bí ìṣẹ̀ṣe tọ́kọ̀ sì balẹ̀ tó ní jí wa gbé tó ní jọgẹ ẹ wá ń sọ̀rọ̀ pé lọ́run àlìjẹ́nà kan bẹ wọn ní pé fèrè dáwọ́sá àti ìdọ́rùn rẹ yìí. kábíyèsí Ọlọ́run. àdìbòlá yóò ṣe kókó tó rò náà tá a bá gbégbá ayé láṣẹ máa sọ gbogbo lọ́run ó sì wá dáa. ṣé ẹ ti gbọ́ báyìí ní ìsìn gbogbo ẹ̀yin ọ̀jọ̀gbọ́n lé àtúwábà fẹ́ni kọ̀ọ̀kan wa láṣẹ Èdùmàrè orúkọ bàbá mi lẹ́ẹ̀kan sí bàbá ẹ bá mi dá fún tilé. Chief Imam Yorùbá land Nigeria African Muslim leader. ṣé ẹ ti ń gbọ́ orúkọ tèmi náà tí ò yí padà I Evangelist Adéifá Ìwàlẹ̀sẹ̀ wọ́n ní má fi àyè sí mọ́ kò sí èèyàn tó méde abẹ́ni tó mú kọ̀ǹgú ẹ̀ dání Mr. I Evangelist Adéifá Ìwàlẹ̀sẹ̀ ire o.